Bismillahirrahmanirrahim. Dr. Praise and the beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ogun wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn lẹ́ni bá bọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Alawalu, alakiru, asọhiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Alárágbá yìí dániyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn. Fásikúrò ni wọ́n síkúrò ni wọ́n nínú ìsèmọ̀gù. Rẹ̀ la fi ń ṣe tiwa. Ewé jẹ́ òbẹ̀ èyí tó dá fún wa ládẹ̀ gbójúlé, èyí tó ní ká ló ládẹ̀ ń lò. Ọba ńlá ń dákun máa jẹ́ ká ṣiṣẹ́, ọba tó rí gbogbo ẹ̀dá ta orí. Ìwọ lọ́ba tá ń gbàṣẹ lọ́dọ̀ rẹ̀. Àbẹ̀ ọ́ gbóhùn wa. Torí lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Mo kí gbogbo wa lọ́lọ́kùn ìjọ̀kan, mo kí ọkùnrin nínú wa, mo kí obìnrin, mo kí ọmọdé, bẹ́ẹ̀ ni mo kí ẹ̀yin àgbàlagbà tẹ́ ní àǹfààní tẹ́ ń wò mí. Orúkọ mi náà ni Dr. Mutiu Olatiboye tí ayé mọ̀ sí mi jẹ́. Èmi náà lọ́mọ yín, àbúrò yín, olólùfẹ́ yín. Lórí ètò yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀, a máa ń sọ̀rọ̀ nípa nǹkan ìwòsàn àrùn. Ẹ wá rí àìsàn ó kéré tóbi, Ọlọ́run fi ṣe ẹnì kọ̀ọ̀kan wa. Ọ̀tọ̀ ní àìsàn, ọ̀tọ̀ ní àrùn. Àwọn méjèèjì ọmọ ìyá kan náà, ọmọ bàbá kan náà ni wọ́n. Àmọ́ èyí tí ó fi ń jẹ́ méjèèjì lọ́mọ ìyá lọ́mọ bàbá, Ọlọ́run fi jẹ́ kí kankan nù wọn kó wá bá wa nílé. Gbogbo àwọn tó bá wà nípò àrùn, gbogbo àwọn tó wà nípò àìsàn, kí Ọlọ́run bọ́ àmì ọlọ́jọ́ òní kó wá wọjọ́ òní tá a wà yìí, kọ́lọ́run kó bá wa fún wọn ní àlàáfíà. Ẹ wá rí kì í ṣe pé àwa tá a wà lórí èpè tá a sì ń sẹ̀mí tí nǹkan kan ò ṣe wá, kì í ṣe pé àwa nìkan l'Ọlọ́run fẹ́ràn jù. Amọ̀ye irú wa, amọ̀ye ẹni tí ò tó wa, amọ̀ye ẹni tó jù wá lọ tó yẹ pé wọ́n wà ń kó àìsàn kan báyìí tí wọ́n ti wá solution títí tí wọ́n rí. Ọlọ́run wọn gbaládùá lásìkò tí mo wà yìí, dákun mọ́. Àtọ́tù arére ìròyìn ayọ̀ kan mo mọ́ sí ti gbọ̀n yín o. Ẹ tẹ́tí ibodè jẹ́ kí n máa bá mi ká lọ. Mi ò pẹ́ méjì, èmi náà ni Pastor Brain. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé mi ò mú ròyìn ìbànújẹ́ wá fún àfihàn ayọ̀. Ẹ wo iléeṣẹ́ kan pàtàkì tí a mọ̀ sí Ewéjẹ́ Ben Nigeria Limited. Wọ́n ti ṣàgbékalẹ̀ ọṣẹ ìyọ́nú àwọn àgbà, ọṣẹ ìyọ́nú àwọn àgbà, ọṣẹ ìyọ́nú àwọn àgbà. Produced by Dr. Olatiboye Mutiu aka Bàbá Ewéjẹ́. Wọ́n tó máa mọ̀ bọ́ iṣẹ́, àmọ́bọ́ ìyàwó, àmọ́bọ́ ọkọ, àdúgbò tó wọ́páyé ti kẹ̀yìn sí ẹ, ọ̀nà àbáyọ ti dé o. Ọṣẹ ìyọ́nú àwọn àgbà. Wo májàyà 5,500 naira wọ́n ní agbékalẹ̀. Ọ́fíìsì àjẹsí wọn wà ní Unique Avenue Gbága Ìkòròdú Lagos. Telephone 070-3742-2552 lẹ́ẹ̀kan sí 070-3742-2552 tàbí 080-2948-4696 lẹ́ẹ̀kan sí 080-2948-4696 fún ẹ̀yin tí ẹ bá fẹ́ bá wọn sọ̀rọ̀ lórí WhatsApp 090-5333-2747 lẹ́ẹ̀kan sí 090-5333-2747. fún àfikún kò sí ìlú tọ́ṣọ yóò kí n dé o tọ́lá ṣẹṣẹ kó pé nọ́mbà yìí ọṣẹ yóò sì dọ́dọ̀ rẹ. Fi ìnira kan ẹnìkọ̀ọ̀kan wa, gbogbo àwọn tí ìnira wa ń kàn kọ́ lọ́ọ́ bá kó wa bá fún wọn ní àlàáfíà. Gbogbo wa ní aláìsàn, àyàfi ẹni tí ọlọ́ọ̀bà mi tó bá wòsàn. Kí Ọlọ́run kó mọ́ fi àìsàn burúkú kó mọ́ fi kan ẹnìkọ̀ọ̀kan wa. Kí ni mo mú wá fún wa ní òní? Òun náà ni ìwòsàn ikọ́. Ikọ́ tó bá ní agbára. Ikọ́ tó bá ní agbára. Mo ti sọ nípa ìwòsàn ikọ́ dáadáa lórí ètò yìí. Àmọ́ lẹ́yìn tí mo wá fún wa lẹ́yìn fún àgbàlagbà ni, kì í ṣe fún ọmọ kékeré. Ìyẹn àgbàlagbà tó bá ti tó láti nǹkan bíi 15 years lọ sí ìsàlẹ̀ bẹ́ẹ̀, 15, 16, 15, 20, 20, 30 lọ bẹ́ẹ̀ yẹn. Ó ní ó lè lo ìwòsàn ikọ́ yìí. Tó bá yẹ pé ikọ́ tó lágbára, àwọn kọ̀ọ̀kan àtọ́ yẹ pé Ọlọ́run máa fi àìsàn kọ́ sí yàn. Ẹni tí ikọ́ bá ṣe, òun ni ó mọ̀ bó ṣe rí. Tí ikọ́ bá ṣe yàn tó bá di òru, ó ní bí ó ṣe máa ń ṣe wọ́n. Kò sẹ́ni tí kì í ṣe ikọ́, àmọ́ pọ̀ jùlọ wọn lọ ni. Àwọn kọ̀ọ̀kan àtọ́ yẹ pé wọ́n ti wò ó, bẹ́ẹ̀ ni kò tí ì sí ìwòsàn fún. Ẹ jẹ́ ká gbìyànjú iṣẹ́ kékeré, ó kéré gan, ó kéré gan. Kódà bí ibi tó kéré dé tí a bá sọ fún yàn pé
kíní yìí o ńgbà tó bá ti dáyàn lójú 50,000 ni kó mú wá o 30,000 ni kó mú wá o pé tó bá ti lò ó máa lọ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Dúpẹ́ là ń fẹ́, ẹ máa dúpẹ́, ẹ máa comment nǹkan tẹ́ ẹ lò tẹ́ ẹ rí lórí bíbá ẹ tó ṣiṣẹ́ fún yín, ẹ máa comment kó lè bá máa fún àwọn yòókù náà ní encourage. Kán bá máa rò pé bóyá à ń parọ́ bíbá ẹ ni. Àmọ́ ẹ má gbàgbé láti subscribe sórí ètò yìí. Ọ̀nà yín ní owó kankan láti subscribe. Bẹ́ẹ̀ sì ni kò jẹ dátà yín, ẹ kàn subscribe. Ẹ click notification bell kí lè kó máa notify ọ̀nà láti upload sí ètò yìí. Kíni ká fi wá? Jẹ́ ká wá òbí àbàtà. Òbí àbàtà. Òbí àbàtà. Ẹ jẹ́ ká wá. Tàbí òbí gbàjà. Ẹni òbí tó wá sàtì díẹ̀ wá sí jẹ́. Ẹ jẹ́ ká wá. Ẹ wá jẹ́ ká wá kàn òbí lálà. Ẹ jẹ́ ká lọ. Kó má òbí powder. Ẹ jẹ́ ká lọ kó má òbí powder. Ṣé wá rí òbí tá a lò yìí kó má fi máa jẹ kàn òbí lálà yìí. Tá bá ti fi kàn òbí lálà, ẹ jẹ́ ká máa gé ká máa jẹ. Tá bá ti fi kàn òbí lálà, ẹ jẹ́ ká máa gé ká máa jẹ. Ká máa jẹ ní bóyá ẹ̀mẹ́ta lójúmọ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run ikọ́ náà ò fi yẹlẹ̀. Wá wú gbogbo ìdọ̀tí tó lè mọ fa ikọ́ burúkú láyé ẹ̀ wá wú dànù. Ẹ wo ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ. Ẹ wo ní jù báyìí lọ torí nǹkan tá a sọ ìgbà ìkéré náà ni ká má sọ̀rọ̀ púpọ̀ jù lórí ẹ̀ nítorí àsìkò. Tó bá dìgbà mi á tún mú ọ̀rọ̀ mi tó tún yàtọ̀ sí ilé ìwà lẹ́ẹ̀kan sí ìbílẹ̀ ọmọ yín àbúrò yín lólùfẹ́ yín Dr. Mutiu Olatiboye tí ayé mọ̀ sí ìwé ń jẹ́. Ẹ má gbàgbé lẹ́ẹ̀kan sí láti subscribe. Tí a bá ní ìbéèrè, nọ́mbà mi ló ń display lójú screen yìí. Ẹ pè mí, ẹ bá mi sọ̀rọ̀ tàbí kẹ́ WhatsApp mi. Tẹ bá ti WhatsApp ẹ send message ẹ wá ní sùúrù pẹ̀lú àṣẹ Ọlọ́run. Gbà tí bá ti ráyè màá reply yín. Tó ó dàbọ̀.